Àrékà jẹ́ sinimá àgbéléwò tó ṣẹ̀ṣẹ̀ jáde táwọn àgbààgbà òṣèré sì kópa nínú rẹ̀. Lára wọn láti rí Rónkẹ́ Òdúnsànyà, Àpá, Tósìn Ọláníyan, Àǹtí Àjàrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sinimá yìí dá lórí arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Àrékà, ìyẹn Àpá, tó jẹ́ wípé ó ní ìwà ìpáǹle tí kò sì ní iṣẹ́ lọ́wọ́. Òun pẹ̀lú àbúrò rẹ̀ obìnrin, ìyẹn Tósìn Ọláníyan, àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n ń da àdúgbò láàmú. Ṣùgbọ́n ṣá, ọba ìlú yìí kò lè dá sẹ̀ríà fún Àrékà nítorí wípé ó ní ohun ìkọ̀kọ̀ kan tí wọ́n jọ fi pamọ́ sí ọwọ́ ara wọn. Nínú sinimá yìí bákan náà ni a ti rí arábìnrin olówó kan tí ó máa ń kó ọkùnrin. Báyìí ni àwọn ọlọ́pàá ṣe sọ wípé Àrékà ti di ẹni tí wọ́n ń wá láwùjọ. Báyìí ni Àrékà ṣe sá lọ sí ìlú Èkó tí ọ̀rẹ́ rẹ̀ tó wà ní Èkó sì gbà á sílé ọ̀gá rẹ̀. Ṣùgbọ́n ṣá, kí ni ohun tó ṣẹlẹ̀ lẹ́yìn tí ọ̀rẹ́ rẹ̀ yìí gbà á sílé ọ̀gá rẹ̀? Òun ni wípé Àrékà fi oògùn ó fi fẹ́ ọ̀gá ọ̀rẹ́ rẹ̀ tí inú ọ̀rẹ́ rẹ̀ kò sì dùn sí eléyìí. Ẹ ní láti wo sinimá yìí. Àrékà làkọlé rẹ̀. Ẹ ṣé.